béèrè àjẹ́ ń pààyàn àsàrà ìlú ń pààyàn ọlọ́run àsàrà ìlú iṣẹ́ àsàrà ìlú ń ràjẹ́ sí èèyàn báwo ló ti ṣe jẹ́. àwọn àbéèrè tí ẹ ń béèrè yìí nǹkan méjì yóò jẹ́ kí n fèsì ẹ̀ tí méjèèjì ọba ṣẹlẹ̀ ìní lè fèsì ẹ̀. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé mo fẹ́ kẹ́ ẹ yọ̀dá fún mi kí n lọ fọ́kọ mi lẹ́yìn. àkọ́kọ́ nìyẹn ṣé yọ̀dá yìí. ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni tó bá fẹ́ béèrè nígbà tá a bá ti sí béèrè tá a bá ti tilẹ̀kùn béèrè kó béèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ń bá ń dàrú táriwo bá ń ṣẹlẹ̀ èmi ò ní sọ̀rọ̀ mọ́ ń bá àyè lẹ̀ pariwo. ṣẹ́ẹ̀dì yìí ni náà lẹ̀ tó ibi kíbi táriwo bá ti ṣẹlẹ̀ kẹ́ mọ̀ páwọn tí ọ̀fẹ́ ti ń dáhùn ìbéèrè nu. kí ájì mahmud kọ́ máa kọ ìbéèrè náà sílẹ̀ kí n fi lọ fọ́kùn mi kí n fi padà wá láàrin ìṣẹ́jú méjì. Salamu alaikum. mo rò wípé inú májàmú tá a ṣe ni wípé tá a bá fẹ́ ká fèsì kí a fi ara balẹ̀ fún àdógbò ìsìn náà. àwọn tí wọ́n mú kókó ẹlẹ́kùn àpékẹ́ mọ́ mú ẹni tí mú mi àpékọ́ mọ́ mú. ẹ sáfi ọ̀rọ̀ sílẹ̀ ọ̀rọ̀ la ní kẹ́ ẹ ti sílẹ̀ kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ máa gbọ́ èsì. oníwàlájẹ ń pààyàn àsàrà ìlú olóògùn ń pààyàn olóògùn ń pààyàn. wọ́n ní àsàrà ìlú tún ń pààyàn. wọ́n tún látàrà ìlú pàápàá ń pààyàn. bọ́bá ajébẹ̀ àsàrà ìlú náà pé mẹ́ta ni. bọ́bá ajébẹ̀ àsàrà ìlú di mẹ́ta ni àdúgbò. náà àkọ́kọ́ nínú èsì nínú ìbéèrè àkọ́kọ́ òun ni wípé ọlọ́run tí ó dá wa òun ni ó ní gbogbo wa. ọlọ́run ló ní ìyá ló ní bàbá. ọlọ́run ló ní abẹ̀mí àti tí ń ṣe abẹ̀mí. ó ní èèyàn ó ní màláíkà ọlálìjànú ọlẹ́ranko. ọlọ́run tó wá dá gbogbo nǹkan wọ̀nyí. ó wá ṣe ètò ẹ̀ gẹ́gẹ́ bí fífẹ́ wípé látara nǹkan ni nǹkan ó ti máa jáde. nǹkan kan ò ní sí láìsí nǹkan kan. nǹkan kan ni wọ́n máa ṣáájú kí nǹkan kan ó tó dé. bẹ́ẹ̀ lọ́hùn sí ọlọ́run lọ́wọ́ ara ní ntọ́ ṣáájú àti ntọ́ dégbẹ̀yìn. ọlọ́run ló ní. nǹkan tí wọ́n ń pè ní màláíkà tí ọlọ́run papọ̀ tó pè ní màláíkà. àwọn àlùfáà wọ́n gbọ́ látàwọn àdọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run wípé màláíkà kìí ṣe ìrìn kan náà. màláíkà tó dàbí ẹyẹ ń bẹ. màláíkà tó dàbí yànmùyánmú ń bẹ. màláíkà tó dàbí eṣinṣin ń bẹ. màláíkà tó dàbí èèrà ń bẹ. màláíkà tó dàbí kìnìún ń bẹ. màláíkà dàbí bí gbogbo àwa náà ti rí tẹ̀ǹjẹ̀dá ọlọ́run. bẹ́ẹ̀ náà ni àwọn màláíkà yẹn rí ìṣẹ̀ràn kan. báwọn ẹ̀dá ọlọ́run dá ń bẹ lórí ilẹ̀ bá a kì í ṣiṣẹ́ràn kan.
bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ màláíkà bẹ́ẹ̀ làwọn àlùjànnú tí ń bẹ wọ́n yìí ṣe ẹran kan bẹ́ẹ̀ làwọn màláíkà yẹn wọ́n yìí ṣe ẹran kan ọlọ́run ti dà á pọ̀ papọ̀ pé wa ma ya'lamu junuda rabbika illa huwa. ìta fi mọ̀ bẹ́ẹ̀ nínú ìtàn Nàmúrúdù pẹ̀lú Ibrahim tí ń sọ wípé òun lọ́lọ́run Nàmúrúdù ń sọ pé òun lọ́lọ́run Ibrahim ń sọ pé rárá ìsọ ọlọ́run títí kótó òdì wípé ọ̀dà tí Ibrahim ránṣẹ́ sí ọlọ́run rẹ̀ kó fi sọ́jà rẹ̀ ránṣẹ́ pẹ̀lú kàtí sọ́jà ti àwọn táwọn wẹ̀ntọ́ lágbára ju ara wọn lọ ọlọ́run ní kí wọ́n sọ fún kí Ibrahim sọ fún Nàmúrúdù pé gbogbo sọ́jà rẹ̀ àti nǹkan ìjà ìkọ́tọ́jú ẹ̀ wọ́n fi sọ́jà tòun ránṣẹ́ lọ́wọ́ á kó gbogbo sọ́jà ránṣẹ́ òun náà wẹ̀ òun rí ó ṣe gbogbo ẹ̀ gbogbo múra ogun ó múra ní wọ́n sọ fún Ibrahim wípé òun ti múra tán Ibrahim lọ́dà òun sọ fún Ọlọ́run yóò fi sọ́jà rẹ̀ yóò fi màláíkà ránṣẹ́ Ọlọ́run yóò fi màláíkà yóò fi ránṣẹ́ Nàmúrúdù wá ń retí màláíkà wá tó sọ́jà rẹ̀ Ibrahim màláíkà Ọlọ́run náà sọ́jà Ọlọ́run èdè ni ó ní ń bọ̀ àwọn sọ́jà Ọlọ́run náà èdè ni ó ní ń bọ̀ wọ́n wá bọ̀ wá irú kí ni wọ́n tún mú wá gbogbo nǹkan àjà la ní bí nǹkan àjà àtijọ́ náà ti mọ Nàmúrúdù tọ́jú ẹ̀ ọwọ́ ẹ̀wù rin pé ọ̀tá ìbọn irin kò ní wọlé gbogbo àwọn sọ́jà rẹ̀ wọ̀ ní kúkúrú nígbà tí sọ́jà Ọlọ́run fẹ́ dé màláíkà Ọlọ́run tó dé sí Nàmúrúdù ìjọ náà yàmùyàmù mọ̀ ní o. yàmùyàmù lọ́dà bò wọ́n bí wọ́n bá sùn yàmùyàmù ọ̀jẹ́ sùn wọ́n dúró kò síbi tí wọ́n ọwọ́ gbogbo kàlàkàlà ọwọ́ ara wọn ńlọ jẹ wọn nígbà ìyàwó ẹ̀wùrin tí yàmùyàmù kákàlà tọwọ́ bẹ̀ tí wọ́n lọ jẹ lọ́hùn ó ti fẹ́ ṣe títí tó fi wá jẹ́ pé Nàmúrúdù gan-an fún ẹ̀ yàmùyàmù wá kó sínú hòmù ẹ̀ ọ wọlé kò kú Ọlọ́run fún lágbára ọwọ́ á lọ jẹ mùdùmùdù lọ́hùn Nàmúrúdù fún ẹ̀ ní wípé yàmùyàmù kó sí mú nǹkan tí ń tẹ̀ òun mú wọ́n bá wọn á ní wọ́n máa gbà òun lérí ọwọ́ abẹ́wò ìkàlẹ̀ wọ́n wá kó ìbò wọ́n wá ń lù árí yàmùyàmù kan lọ́pàá Nàmúrúdù sọ́jà Ọlọ́run kan nu wa ma ya'lamu junuda rabbika illa huwa sọ́jà kan nu sọ́jà Ọlọ́run. màláíkà máa wá ní fọ́tò yàmùyàmù ẹ̀rí nìyí kò sí tí màláíkà ò lè wá ní fọ́tò ẹ̀. nípa bẹ́ẹ̀ èyí tí wọ́n ń pè lásàrá ìlú kìí ṣe màláíkà kan ṣoṣo oníjàsàrá ìlú. kódà ẹni gbọ́ ọkọ̀ àsàrá ìlú nínú Al-Kùránì màlákùlù lóòkì lẹ́gbọ̀ màláíkà kú òun Al-Kùránì ń wí. kódà Nábì pàápàá kò sínú àdísì ìpàsàrá ìlú ní jẹ́ àmọ́ abá ńlẹ̀ nínú àwọn tírà tó ti kọjá ní Tòrátà Ìnjílà wípé àwọn màláíkà mẹ́rin lọ́lọ́run ti sọ̀gá àwọn màláíkà àsàrá ìlú lọ̀gá àwọn màláíkà tí ń pààyàn ni òun lọ́jẹ́ kan nígbà tí àsàrá ìlú bá jẹ́ kan ní pààyàn ṣé àsàrá ìlú kan náà ni ó máa pa gbogbo wa káàkiri àti gbogbo ẹlẹ́ni kẹ́rin pé kò bá mu. àsàrá ìlú yẹn ọ̀gá àwọn tí ń pa ọ̀gá àwọn màláíkà tí ń pààyàn ni àwọn tó ròyìn rẹ̀ wọ́n ní gbogbo ẹ̀mí gbá rẹ́gísítà ẹ̀mí ń bẹ nínú ìyẹ́ rẹ̀. àwọn tí
àwọn màláìkà tí ó sì pa ẹ̀mí yẹn àti sábàbí tí ó sì pa ẹ̀mí yẹn òun ti mọ̀ ọ́. Òun ó wá wípé jọba ẹni kí ẹni tí ó lọ tọ́lọ́run ó fi ṣe sábàbí ikú yẹn kọ́ lọ ní ọlọ́pàá náà ní fi já sí pé oríṣiríṣi ọ̀nà là ń fi kú. من لم يمت بالسيف مات بغيره تنوعت الأسباب والموت واحد فكاكú ni ọ̀nà sábàbí ọ̀pọ̀ téèyàn fi kú. Nípa báyìí láti rò wípé àṣàrà ìlú kan ṣoṣo òun ní ń pa gbogbo ẹ̀mí àsìgbọ́ ni. Láti ti rí pé gbogbo ohun tí pààyàn làṣàrà ìlú àsìgbọ́ ni. Ọ̀gá àwọn tí pààyàn, ọ̀gá àwọn àjọ ọlọ́run ìjọba ọlọ́run tí ń pààyàn ní jásàrà ìlú. Èsì kan nù ní. Ẹlẹ́ẹ̀kejì ni wípé èèyàn a máa kú dé ọjọ́ kú nkí ìbáwá ní òbéèrè nu. Àbíjọ́ kíjọ́ tí èèyàn bá kú náà níjọ́ tí ó kú. Èèyàn máa kú látọwọ́ ẹ̀dá ọlọ́run yàtọ̀ sí pé yóò fún ọ̀rọ̀ rí kú àbẹ́dá àbí nǹkan kan míì lè pa èèyàn. Ẹnu kó sínú èsì kejì. Agbogbo àwọn tí ń pààyàn pọ̀. Gbogbo nǹkan tí pààyàn wa náà ti mọ̀ pípé ẹ̀mí tọ́lọ́run ti sínú ara wa kìí ṣẹ̀jẹ̀ kìí ṣomi. Ẹ̀mí tọ́lọ́run ti sára wa kìí ṣẹ̀jẹ̀ kìí ṣomi. Yas'alunaka 'ani r-ruh qul r-ruhu min amri rabbi wa ma utitum min al-'ilmi illa qalila. Ẹ̀gbọ́n ọ̀ma ń díjà méjì ní DC ìdíbà tí ń sọ yìí. Dókítà kan ọ̀mọ́. Àbá tí ń bá ń bẹ lára iṣẹ́ tẹ̀mí ń ṣe lára wọn mọ̀. Tẹ̀mí ní bá sì ṣetán tí ọba lọ. Wọ́n mọ̀. Ó ṣetán tí ọ lọ. Wọ́n mọ̀. Àmọ́ Ọlọ́run fi kọ́ wa wípé ẹ̀mí yẹn àṣẹ òun ni. Tóun bá sì fún wa ká ṣọ́ra ká lò ó. Gbogbo ohun tí ó jẹ́ ewu fún ẹ̀mí náà fẹ́ pé mi ọ̀fẹ́ ká má fọwọ́ ara wa ṣe. Tí ó fi wá já sí pé àwa la fọwọ́ ara wa ṣe sábàbí ara wa. Ló fi jẹ́ pé Mùsùlùmí ìbínú kú kìí parẹ́ kìí gbé nǹkan jẹ. Nítorí pé ọ̀nà tí èèyàn bá gbà kú bẹ́ẹ̀ ni ó wà títí tí ó fi dùjá ìfì àmọ́. Èyí tí pààyàn pọ̀ gẹ́gẹ́ bí sábàbí. Kádàrá kú ń bẹ ńlẹ̀ wípé ikú nì. Gbogbo tí pààyàn lọ́pọ̀. Lẹ́tíríkì ìrìnsì àtakọ àtabo méjèèjì tí èèyàn bá tún wọn lẹ̀ iṣẹ́ tún ìwọ̀n ní kó o ṣe wọ́n lọ ṣe. Wọ́n wá dáàbò bò ẹni tí wọ́n fi sí yẹn. Nǹkan abẹ̀mí kò gbọ́dọ̀ kàn án. Bí nǹkan abẹ̀mí bá kàn án yóò ba nǹkan náà jẹ́. Ló fi jẹ́ pé bí èèyàn bá fọ́ mú wáyà ẹlẹtíríkì mú. Tóun ló sì fọ́ mú fún rẹ̀ kó tó kú. Ọlọ́run ti wá kádàrá wípé ọ̀nà tí ó gbà kú òun nù ni. Àmúfi sábàbí kalẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo tí ń bẹ láyé Ọlọ́run kádàrá ẹ̀ ó fi sábàbí. Àwa ẹ̀dá ní ó fi sábàbí ara wa. Ìbáà jẹ́ dàkárí. Ikú màláíkà sábàbí ààrí.
ikú yòókù tá a rí sábàbí ni a rí. Ikú kéèyàn fọmú lẹ́tíríkì àbí kọ́kọ́ lu mọ́tò àbí kí ilé owó lù àbí kí nǹkan kó ṣe ní nǹkan tá a mọ̀ sábàbí tá a rí nu. Èyí sábàbí tá a rí kí nínú sábàbí tá a rí ni màláíkà kí tún pààyàn àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bí àlùjànnú tí pààyàn gbogbo ẹ̀ lábẹ́ àkọọ́lẹ̀ ọlọ́run ṣe ń sábàbí. Ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́kẹta ni wípé àjẹ́ ń bẹ àbájẹ́ òsì. Gbogbo wa la mọ̀ wípé ntọ́lọ́run dápọ̀. Bọ́lọ́run sì ti dá wa àjọra wa lọ. Ṣé ẹ wùgbà tí n ti ń ṣàròyé látẹ̀ẹ̀kan? Ṣé ẹ rí pé kọ̀ ọrùn bẹ́ẹ̀ fún gbogbo èèyàn kọ́ máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ mọ̀ sí ẹ̀rẹ̀? Kò ṣeé ṣe bẹ́ẹ̀ fún gbogbo èèyàn bẹ́ẹ̀ mi ti ṣe o. Èyí tó ọbí tọ́lọ̀ ń bù mí lágbára dérù. Inú yìí sì wà ní wò lè ṣe nǹkan mi. Mo lè jà gídígbò. Ọlọ́run sì gbọ́n ẹlòmíì lágbára wípé bọ́ńlá èèyàn mẹ́wàá kọ̀rẹ́ yóò pé ẹ mọ̀ bọ̀. Ẹ wà á tí mọ̀ kan ẹ̀sẹ̀ òun. Tí wọ́n bá kan ẹlòmíì lẹ́sẹ̀ àánú rẹ̀ ó sì ọ́. Bó bá sì ta bí ọba ìtọ́ba tó dìde yọba tó dìde ó ṣe bí ó kú ni kò ní kú. Èyí wá ẹni tí wọn ọ̀kan lẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ wá lè pé kí wọ́n fi rí ẹ̀dá òun rò tí wọ́n bá fi irú nǹkan báwọn dán mi rò kọ̀dá mi lójú pé bẹ́ẹ̀ káfàrẹ́ ló ti yọjú ni. Bẹ́ẹ̀ lọ́lọ́run fún kó wá ní agbára lọ́tọ̀ọ̀tọ̀. Ọlọ́run fún alágbára ojú ìríra wa lọ. Ọlọ́run fún alágbára etí jura wa lọ. Ó fún alágbára ọ̀rọ̀ jura wa lọ. Bẹ́ẹ̀ lọ́lọ́run fún alágbára ẹ̀mí jura wa lọ. Ọlọ́run dá àjẹ́ sínú ọkùnrin òun là ń pè lóṣó. Ó dá àjẹ́ sínú obìnrin. Èyí tí sì ṣáájú ẹ̀kọ́ òun ní ń bẹ. Ètò wọn bíbí ń bẹ ọba rẹ̀ bẹ́ẹ̀ ní kò mọ̀. Kí ni wọ́n pè bẹ́ẹ̀? Ọlọ́run ti dá kinní kan sínú ẹ̀mí wọn. Èmi nínú ọkàn ẹ̀rọ lọ́run fi sí. Ó dá kalẹ̀ síbẹ̀, òun náà mọ̀ gbà tó débẹ̀. Èmi nínú òfin ẹ̀rọ lọ́run fi sí. Inú ń bẹ nínú ẹ̀gbẹ́ ẹ̀. Inú ń bẹ ní gbáyà. Tọ́lọ́run dá kankan síbẹ̀ yóò fi agbára kankan yóò dá kẹ́lẹ́ kankan síbẹ̀. Kí ni ẹ̀rọ ọ̀rọ̀ sọ fún un? Yóò máa jẹ́ kọ́ mọ̀ wípé kíní kan bẹ lára òun. Tó ń bá bínú séèyàn ìbínú náà yóò lápá. Yóò tẹ̀sí ẹ̀. Tó bá tẹ̀sí ẹ̀ lẹ́ẹ̀kí ní kíkiri náà bá ṣe. Tó bá tẹ̀sí ẹ̀ lẹ́ẹ̀kejì kíkiri náà bá ṣe. Tó tẹ̀sí ẹ̀ lẹ́ẹ̀kẹta tó bá ṣe. Yóò wá mọ̀ wípé tó ń bá ti bínú séèyàn nǹkan ló ń ṣe. Yóò máa sọ wípé òun ṣàìdá fún kọ́ máa wò wù. Báwo la ìdá àjẹ́ ti ṣe bẹ̀rẹ̀? Bí kíní agbára tó lọ́n fún yẹn, ìní àmà jáde láti inú mímí, ìwọ̀n tó ń mí yẹn, atẹ́gùn tó ń gbà mí náà ni àjẹ́ tí ṣèyàn mùsíbà. Tó bá mí sí ọlá, ó ti ní atẹ́gùn tí ń bẹ lára kíní tó wà nù rẹ̀ nì, ó ti fẹ́ sí ọlá. Tátẹ́gùn náà bá ti kọlù ọ tó bá ti wọnú ara kù á gbogbo ẹ̀ níhò níbi tí owó wà ní tó bá ti wọ bẹ̀ yọ sàmì kan síbẹ̀ tí kiri ni bá bẹ̀rẹ̀ sí lera wọn tó bá bẹ̀rẹ̀ sí lera wọn ó di bí ìgbà tí èèyàn fi yíwọ àbí nǹkan mùsùlùmí kan tó fi sára tí ń dàgbà bí síríìlù ìsì jáde lójú tí wọ́n fi jà èyí tọ́pọ̀ púpọ̀ lójú. Wọ́n á mú ojú ẹ̀ wọ́n á dà pọ̀ mọ́ àwọn kinní kankan bẹ nínú màláíkà tí ń bẹ ní àárín èmi pẹ̀lú rẹ̀.
màláìka ọlọ́run pọ̀ ńbẹ̀ ẹ máa wù ú ẹ máa rí kíní kan wíní láàrin ilé pẹ̀lú yín àwọn màláìka ọlọ́run ẹ̀rí àbẹ́ rí ẹ̀ ń bẹ ní òfurufú òun ló ń pè ní àtìr àwọn ìbọn ń pè ní ẹ́pà ilé rẹ̀ ní tí wọ́n ọkọ̀ lẹ́ ń tí ń gbọ́rọ̀ mi màláìka ọlọ́run ní ń gba ọ̀rọ̀ ní ń gbé ní transfer rẹ̀ màláìka yìí àmọ́ àwọn ẹ̀dá ọlọ́run ọ̀dẹ wá ń pé ká máa da atẹ́gùn ọ̀rọ̀ yẹn ká dà báyìí àwọn màláìka náà máa wá dà káàkiri sẹ́wọ̀n àbẹ́ màláìka ń ṣiṣẹ́ pẹ̀lú wa nísìn ètò hàn ní àwọn aládá wàhálà alẹ̀ fún wọn àwọn ń ṣe wàhálà ọlọ́run ní fún ọwọ́ àfẹ́rú wa ni làwọn máa kíkà sí bí bẹ́ẹ̀ yẹn dé omi hajj yàtọ̀ náà omi námọ̀rẹ̀ là màláìka mẹ́wàá àti méjìlá lọ́rọ̀ tí ń sọ wa. nítorí bẹ́ẹ̀ àti màláìka àtàwọn ẹ̀dá ọlọ́run sábà bí lọ́lọ́run ṣe wá fún un tọ́lọ́run bá fẹ́ ṣe àjẹ́ ẹ̀dá ọlọ́run ní èèyàn rí ọ wá ń lo agbára kan tó pamọ́ tẹ̀mí rẹ̀ ń lò sí wọ́n ọ̀sọ̀ tó ń bí mi agbára kájẹ́ ń lò nù ní ibi tó lọ́n fún ọ lágbára dé nù ní. agbára náà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń lò sílẹ̀ làwọn ìbólò ni wọ́n ti rí microphone jáde sẹ́ẹ̀mà wípé kíní kan ni wọ́n tọpa títí tí gbòǹgbò yìí ti mú kíní kan wọ́n tọpa títí tí wọ́n fi rí rìkọ́dà gbogbo ohun tí wọ́n sọ yìí ní rìkọ́dù ẹ̀ bó bá jọ́nà ọgọ́rùn-ún bó bá jọ́nà ẹgbẹ̀rún bó bá jọ́nà mílíọ̀nù ní rìkọ́dù ẹ̀ káwá sì gbé kalẹ̀ yóò mọ̀ sọ padà màláìkà kan nù. ó ní ọgbà àpò yìí. wọ́n tọ́lá sí gbogbo ẹni tó wá láti kọ́ ọlọ́run ti kẹ́ ọ̀pọ̀ bàbá akẹ́yìn àti iye tí wọ́n ná ó tọrọ ọlọ́dúndáfún kó ṣe wọn délé àwọn tó wọ́n láti ṣe ọlọ́dún wọn délé ọgbà àpò. wọ́n ní ọmọ ọ̀rẹ́ wa ọmọ náà apá ọmọ náà ó bá fẹ́ ṣe é nímọ̀lẹ́ àti ṣe é nímọ̀lẹ́. wọ́n tí ọmọ náà sí kékeré àwọn àgbà afẹ́fẹ́ di mùsùlùmí. ọlọ́run kó ṣe ọmọ náà ní mùsùlùmí fún wa. ọmọ náà ló mú àpò márùn yìí wá. ọmọ ọwọ́ ni o. ọlọ́run yóò gùn lẹ́mi o. ọ tọrọ fún Alhaji Abdulrahim ọlọ́run bá wa kiri ọlọ́run tó gẹ̀ẹ́. Ọlọ́run kọ́ mú ṣe fún ìtọ́tọ̀ ọmọ bàbá ọlọ́run mú ṣe ìtọ́tọ̀ fáwọn ọkọ ìtọ́tọ̀ fáwọn ẹbí ìtọ́tọ̀ ọkọ ọmọ ọlọ́run ọba kọ́ gba gbogbo ìtọrọ náà àmọ́ lábẹ́ gbogbo ẹ̀ náà lábẹ́ ìkẹta tọrọ fún bàbá ni tọ́lọ́ ọba bá jẹ́ bàbá nínú bẹ́ẹ̀ yóò ti wá bá gbogbo àdúrà tó kò tà fẹ́ǹsì olúwa jẹ́ bàbá kó wá. Mọ̀tíátù. Ọlọ́run gbà kò méjì tọrọ fún àjàmọ̀ ìrìnàtù. Àtọkọ rẹ̀, Abdulwasi àti àwọn náà tọ́wọ́ jẹ́ ọmọ bàbá rẹ̀. Gbogbo dáadáa tí ń ṣe fún ọlọ́mọdé ọjọ́ lójú ọlọ́mọba àjẹmọ̀ lọ́wọ́. Àdùsọ́lọ́ ń títà ní àwọn ọlọ́mọba àjẹ́ o. Ọwọ́ mú àpò márùn-ún yìí, ó fi ń tọrọ fún bàbá àwọn Alhaji Abdulrahim ọ̀rọ̀ rere ní tọrọ fún ọlọ́mọjàkẹ́. Ṣùgbẹ́dàkù, ọmọ Alhaji Abdulrahim. Òun náà mú àpò méjì wá ń tọrọ fún àjàmọ̀ ìrìnà. Pẹ̀lú ọkọ̀ Abdulwasi. Bí wọ́n ti ń tẹ̀lé wọn lẹ́yìn, tí wọ́n ń pa wọn. Owó, ọmọ, àlàáfíà. Ọlọ́wọ̀ nípa yìí wọn jẹ́ o. Owó náà ti ń lò fáwọn ọlọ́wọ́ lọ́rẹ̀ ní owó náà jù bẹ́ẹ̀ lọ. Ó wá ń tọrọ fún bàbá wọn, Alhaji Abdulrahim. Pẹ̀lú àpò márùn-ún ọlọ́run kó ferí jì ọlọ́run kọ́kẹ́.
Mọ̀híbátù àbúrò Hájà Mọ̀hínátù òun náà ọmọ Alhaji Abdulrahim olóògbé ó fi yìí tọrọ fún ọkọ Alhaji Mọ̀hínátù Alhaji Abdulwasi àti Alhaji Abdulwasi ó tún ń tọrọ fún bàbá rẹ̀ Alhaji Abdulrahim ọlọ́run kó fẹ́rí jì í Alhaji Rahim Mukhtar òun ní tọrọ fún Alhaji Abdulrahim ọlọ́run kó fẹ́rí jì ọlọ́run kó gbà tọrọ yìí ẹkú náwó. Wọ́n tọrọ fún Ádámù ìrìnà àtọkùnrin rẹ̀. Fún bàbá tọ́lọ ilé, wọ́n tọrọ fún ìyá tó kù, ìfẹ́ tọrọ fáwọn ẹbí àtàwọn ará. Ọlọ́run ọba kọ́ gbà á, tó gba tààyè, fọ́láyè, kọ́ gba tòkú, fáwọn àkókù, kọ́ gba ti bàbá fún àti gbogbo àwọn tí wọ́n tún tọrọ fún bẹ́ẹ̀. Ọlọ́run kọ́ gbà á bẹ́ẹ̀ fún àbárúkọ ọlọ́run títọ́ jẹ ìjọba. Ọlọ́run jẹ́ bàbá kó bàbá fún wa, ẹ̀ka lè jẹ́ ọ̀nà kẹ́ bàbá rẹ̀. Tí wọ́n bọ̀ akápapọ̀ kákàtúlẹ̀ ìyáwó. Mọ́kànlá kọ́lọ̀ mọ́lá bẹ́ẹ̀ lọ. Kúlọ̀ ọlọ́run mọ́kànlá. Kúlọ̀ ọlọ́run abẹ́ lọ́wọ́ bí wọ́n sọmọdé lọ́rùn yẹn lọ́wọ́ nàbí yóò lọ́wọ́ nàbí yàkùn lọ́wọ́ sílẹ̀ àmì kúlọ̀ ọlọ́run sọmọdé nàbí yẹn lọ́wọ́ nàbí yóò lọ́wọ́ nàbí yàkùn lọ́wọ́ kúlọ̀ ọlọ́run sọmọdé nàbí yẹn lọ́wọ́ nàbí yóò lọ́wọ́ nàbí yàkùn lọ́wọ́ kúlọ̀ ọlọ́run sọmọdé nàbí yẹn lọ́wọ́ nàbí yóò kúlọ̀ ọlọ́run sọmọdé nàbí yẹn lọ́wọ́ nàbí kúlọ̀ ọlọ́run sọmọdé nàbí yẹn lọ́wọ́ nàbí yóò sọmọdé nàbí yẹn lọ́wọ́ nàbí kúlọ̀ ọlọ́run sọmọdé nàbí yẹn lọ́wọ́ nàbí يا الله صمد الحاج عبد الله نعم alájà Mọ̀ínà ó ní owó yìí níbi òkú bàbá tòun yìí Ọlọ́run mọ̀ yí pé àwọn ènìyàn wọ́n fẹ́ràn òun. Gbogbo òfẹ́ tí àwọn ènìyàn ń lò fóun. Ọlọ́run dákun lọ́rẹ̀ ní ìfẹ́ náà, wọ́n lọ́rẹ̀ ní àwọn ẹni tí ń fẹ́ràn òun náà. Nítorí pé gbogbo ohun tóun ná lówó, wọ́n dá gbogbo ẹ̀ padà fóun tí ò kù síbì kan. Ọlọ́run mọ́ kúrò àsìkò tí wọn náà. Gbogbo àwọn ẹbí òun lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́run ní kán ṣìkẹ́ òun níbi òkú bàbá tòun yìí. Ọlọ́run dákun ó bẹ ọkẹ́ kó àsìkò tí wọ́n. Ẹni tó ti lásìkò nínú wọn. Ọlọ́run bá àsìkò náà jẹ́. Àwọn àáfàá tí wọ́n dìde. Tí wọ́n wọlé àwọn ọ̀rẹ́ wọn. Tí wọ́n fi àṣìkẹ́ òun nítorí bàbá wọn. Ọlọ́run dákun bẹ́ẹ̀ ti ṣe wá ní àlàáfíà kẹ́ ẹ padà délé lálàáfíà àti láyọ̀. Náà ni ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n kó wá yìí St. Thomas lẹ́yìn wá àgbà náà 2,000 ti Gẹ̀ẹ́sì náírà kí àfá wa kí wọ́n dákun fọ́jọ́ kí wọ́n gbà lọ́wọ́ àwọn ní owó òpó pé ǹjẹ́ àwọn lè gbé wà báyìí dìde báyìí. Wọ́n á máa ṣe àdúrà fún wọn. Ìpé kẹ máa wá ṣe àdúrà fáwọn. Ní àsùbá. Ní àyílà. Láyílà. Ní àlásàrì. Ní àlásàrì. Ní mágírìbì. Ní mágírìbì. Ní lìṣáì. Àti ní ìṣá. Wọ́n fi tọrọ àlùbáríkà fún wọn. Kí wọ́n fi tọrọ àlùbáríkà fún gbogbo ọjọ́ ayé ní àbí tíjọ́ kan náà ìmọ̀kàtí márùn-ún. Gbogbo ọjọ́ ayé. Wọ́n ní gbogbo ọjọ́ ayé gbẹ láti rántí ẹmọ ṣàdúrà fún
pẹ̀lú àwọn ọmọ rẹ̀. pẹ̀lú àwọn ọmọ ọ̀hún Báríkà àlùbáríkà tó mọ̀ mí lè ní. bẹ́ẹ̀ ti ṣe mọ àwọn lẹ́nu Tó wọ́n bá mi wá ìbáríkà náà jìnnà. ẹni tó ibi tí ẹ mọ̀ pé àlùbáríkà wà ní láti kẹ bá wọn wá jìnnà Bá mi wá jìnnà. kẹ bá wọn wá jìnnà. Tí àjìrà ìlú ìgbà tó fi kalẹ̀ fún èyí tí alhaji abdulrahim mukhtar tó fi sílẹ̀ fáwọn oúnjẹ lọ́wọ́ yìí. àwọn ìyẹ́ sílẹ̀ ní Táwọn náà ká ṣe àwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ jíjẹ ti látọ̀lá dìgbé sí ayé àwọn. náà wọ́n bá mi ṣe kán bá mi tì í. wọ́n ní kí ẹ bá wọn gbogbo obìnrin tí ẹ mọ́ bí rẹ láwọn kà kí kí máa rẹ́rìn níbi kì í rẹ́rìn ní àkókò wà kí ẹ bá wọn ṣe ní ẹ mọ́ bínú Ọkọ̀ òjò. wọ́n ní ẹ kú òjò Ọlọ́run ẹ tún kú àìsàn ọlọ́run lọ́rọ̀ òjò òjò kẹ́ni wọ́n lẹ́yìn ṣe é púpọ̀ jù kódà níjọ́ tí bàbá náà kú àṣepé èèyàn ní ń fa àṣọlọ́run lọ́rọ̀ káàkiri ayé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n lẹ́yìn ṣe é púpọ̀ jù adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn náà sì ń kẹ́ni wọ́n lẹ́yìn kú náwó. wọ́n ní kẹ́ni ọkọ rẹ̀ ọmọ àpọ̀ ọkọ ọmọ ọgbọ̀n ọgbọ̀n ọkọ wa tó tì í ìwọ́n tó lọ ọkọ rẹ̀ ẹ̀rọ ẹ̀kọ́ ọba rẹ̀. Mìíràn iṣẹ́ tí ọ̀ràn mi sọ́bẹ̀ mi. Àkọ́kọ́ ni wípé gbogbo àwọn tó wá ọ̀ṣàdúrà fún ọ wípé òun rí wọn wípé wọ́n bẹ̀rù. Ìgbà míì èèyàn máa fẹ́yàn. Ọlọ́run àti lákàsí, kó o bá ń fẹ́ èèyàn ò ní fẹ́ràn rẹ̀. Ìlú àní wípé wọ́mínà ìbàlíyàtì, a tò ṣe gbà. Wọ́mínà ìbàlíyàtì, a tò ṣe gbà. Wọ́n máa tò ṣe bù. يحب غيره ومن الباليات أن تحب ومن تحب يحب غيره. Ọ̀pọ̀ nínú ẹni tí yóò bí pé akọ́kùn yóò ní ìtàlọ́ fẹ́ràn. Bóyá àbá títù ni làwọn òpé ọ̀dà kọ, yóò bá dákọ̀ yàyà. Àbá yàyà ká lọ ń fẹ́ràn, só ti dá kí àyọ́ dákọ̀ mi bí tó dákọ̀ rẹ̀ lọ́wọ́ bá dákọ̀ títù. Bí kí máa rí lòní kìí sábà wá wípé ẹ̀kàlọ̀ ń fẹ́ràn lágbájá, kádẹ́dọ̀ lágbájá kàrá fẹ́ràn, wọ́n dápọ̀ tẹ̀mẹ̀dọ̀ tó dápọ̀ ohun ọmọlá rẹ̀ bá lè àti àdó ẹ̀bá, wọ́n máa tó ẹ̀bọ̀ lọ ẹ̀bọ̀ rẹ̀. Nínú àdáwò ni kí a máa fẹ́rẹ̀ èèyàn kọ́ máa fẹ́rẹ̀ ẹni. Àti àjàmù yín láti olówó ọmọ tí wọ́n fẹ́ràn àwọn tó báyìí. Torí pé tábà kùlùgùn, kùlùbà kọ́mí, tábà kùlùgùn, kùlùbà kọ́mí, wà máa láha ìdá àzọ̀nàbò, wọ́n tó sàbí àǹfùsùn nùfúsà, wà máa láha ìdá àlàsìbò, máa dàkà ìlà lèmọ̀ sàrẹ́àtì, máa dàkà ìlà lèmọ̀ dìmọ̀ràtì, máa dàkà ìlà لمن خطابات ما ذاك إلا لمن مرات أدمرها شاهد راكب تابع قلوب قوم
bí a ti ń ṣe tó ààrẹ ni ti ń bẹ láàrin Tinubu. Àbá ti pọ̀ tó yòó ẹni Tinubu ń bẹ òkìdé gbogbo. Allahu Akbar. Kò sí wá sí ìkankan tó fẹ́ gbà nínú òbínú yìí. Kò ní gbà kankan bẹ̀. Àwọn èèyàn tó máa kórìíra àwọn kan, wọ́n máa là á ẹ̀dá ọ̀nà ọ̀bọ̀. Olùsẹ́lẹ̀ tó ń ti tẹ̀, ọ̀lẹ́sẹ̀. Bí ẹ bá fẹ́sẹ̀ wo ló ti tẹ̀ ọ́ tó fi pé kò rí bẹ́ẹ̀, a nínú sáǹdì tó ń bá ti. Kí ni máa ń bí ọ sí wọ̀n tẹ̀ síta sí àfọ̀ọ́sọ̀ náà fọ́ọ́sà? Wọ́n máa là á ẹ̀dá náà sí ibù. Ẹni yóò sì mọ kú lọ nítorí ẹnìkan. Ó dùn ó sì mọ́. Bí a bá ní kí ló rí ọ̀rọ̀ ẹ̀ tó fi ń kú lọ tó fi ń tẹ̀ràn rẹ̀ débi ikú báyìí pé àfi kó o kú. Alóhùn ọ̀kọ̀ kú tí ẹ̀ sá ló ń fẹ́. Máa lára ká ẹ ńlá lẹ́nu ọ̀dẹ̀ máa ra ẹ̀ àdẹ̀ máa ra ṣáájú. Ọlọ́run ọba ní ṣe bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ ìkàtọ́ máa ń tọ́lọ́ ń fi ṣe bẹ́ẹ̀ òun nìkan lọ́mọ. Àfi ń téèyàn bá lè máa ń tọ́fà tí iná fi ń pa omi, tí omi fi ń paná, tí iná pẹ̀lú omi òfijọ́ rẹ̀. Ẹni wọ́n bá lè mọ̀ ló lè mọ̀ rí rìn. Àfi ń téèyàn tó máa ń tọ́fà tí ewu òun fi ń korò. Ẹni tó máa ń tọ́fà tí àbáyún fi ń dùn. Bẹ́ẹ̀ sì ni àbáyún àti wúrò bí wọ́n ti yí síra wọn ọ̀tá ara wọn ni wọ́n. Kò sì sí ìdí kankan tí wọn ò fi fẹ́ràn ara wọn. Kọ́rọ̀ ti dá wa ni. Nítorí náà, Ádámù iná olóhùn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sọ́dọ̀ oníkàwé èèyàn fẹ́ràn òun dé ibi tó wò rò pé wọ́n fẹ́ràn òun dé. Ó ń pè wọ́n ti dá wọn lóhùn. Ọlọ́run dúpẹ́ fún yín o. Iṣẹ́ àkọ́kọ́ nu. Iṣẹ́ kejì tó wá ní máa ṣàdúrà fún un ní gbogbo wákàtí. N ò ní lè sàlẹ̀ káwà yìí tó owó mi. Káwà ní tó owó pé láti bá láyé lálàáṣà yìí. Nígbà tí ń bá ṣàdúrà gbogbo wákàtí ìfọ̀ ń wò ní kéde oṣù tèmi. Allahu Akbar. Àwọn gbogbo ìgbà tí bá rántí rẹ̀ nípa aṣẹ́ rẹ̀ tí mò ń gbọ́ kó ń ṣe é ṣe. Àti tó kọ kádàrá pé kó ṣe é ṣe fún ọ kó o pé kí wọ́n wá pè mí. Tó sì jẹ́ pé àwọn tí mo lè kọ̀rọ̀ sí lẹ́nu ni wọ́n wá. Tó o sì wá ṣe báyìí tọ́lọ̀ ń fi ó ṣe dáadáa báyìí. Bẹ́ẹ̀ni náà ti fẹ́ kọ́mọ mi ó ṣe fún mi. Bẹ́ẹ̀ni náà ti fẹ́ ṣe gbogbo èyí ọmọ ọmọ mi gbogbo ìgbà tí ń bá rántí rẹ̀ wọ́n mọ̀ ṣàdúrà fún ọ. Ìgbà tí ń bá rántí rẹ̀ wọ́n mọ̀ ṣàdúrà fún ọ. Àdìgbà àti tí mo ṣe nù ọ́. Gbogbo ìgbà tí ń bá rántí rẹ̀ wọ́n mọ̀ ṣàdúrà fún ọ. Ó ti tẹ́ ọlọ́run. Wà á ní ìjọ sẹ́yìn. Ọlọ́run máa tì ó síwájú. Ọlọ́run ní sọ padà sẹ́yìn. Àlùbáríkà náà láìjà Abdulrahim tó ọkọ̀ yìí jẹ. Àlùbáríkà náà máa jẹ́ títí. Bárúkọ ọlá ànábì. Bárúkọ ọlá àlùkọ̀ọ́rán. Ọlá ayé náà tẹ̀lé náà àtàkùkọ yìí kápákọ̀ ká ṣe fún. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Alhaji Abdulwasi ó ní èyí òun fi tọrọ látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀mí gúngùn fún àlùfáà wa tí wọ́n ti ṣe fi ilé sílẹ̀ kí wọ́n délé kọ́ bálẹ̀ náà kọ́ da jíjẹ́ ṣe tuntun lọ. Gbogbo àwọn ọmọ tí wọ́n tàn mọ́lẹ̀ sí nínú ọpọlọ wọn Ọlọ́run dákun má jẹ́ kí wọ́n fi àwọn ọmọ náà sọ wọn lórúkọ burúkú bárúkọlá nàbì bí aláìsí tọrọ ni. Ó ní àpò mẹ́wàá yìí àwọn fi dúpẹ́ fún gbogbo àwọn táwọn á pè kí wọ́n bá wọn ṣe ètò. Èyí irúfẹ́ ìmọ̀ tí Ọlọ́run fi kú fún Ó ní àpò mẹ́wàá yìí òun tọrọ látọ̀dọ̀ bàbá wa Alhaj ipe irúfẹ́ ìmọ̀ tọ́lọ́run yọ̀dá fún wọn yìí òun náà pàápàá Alhaj Abdulwasi òun tọrọ ọmọ tí ó ní irúfẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀nu àwọn bàbá wa kọ́lọ́run tọrọ ẹ̀.
ìmọ̀ tí wọ́n ní inú wọn bàjẹ́. Òun ti tó mú àpò mẹ́wàá yìí. Àwọn tó fi tọrọ ipe làákàyè. Òun ò pé gbogbo nǹkan náà wọ́n ṣe fún yàn. Làákàyè olúborí ni. Ọlọ́run má bà làákàyè wọn jẹ́. Ìmọ̀ náà Ọlọ́run má jẹ́ ọ̀rẹ́ lẹ̀kọ́ máa ga ni láyéláyé. Ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bá rẹ̀ sọ́dọ̀ wáyà. Ó ní eléyìí owó òbéèrè ni ọjọ́ àpò mẹ́ẹ̀ẹ́dógún owó òbéèrè ni. Ájàmù yìí náà iṣẹ́ tí ọ̀rọ̀ mi sọ́tẹ̀ mí. Àkọ́kọ́ ni wípé gbogbo àwọn tó wá ọ̀ṣàdúrà fún ọ pé òun rí wọn wípé wọ́n bẹ̀rù. Ìgbà míì èèyàn máa fẹ́yàn. Ọlọ́run àti lákàtí kó o bá ń fẹ́ èèyàn ò ní fẹ́ra rẹ̀. Iná ni wípé wọ́mínà ìbàlíyàtì á tò ṣe bà. ومن البليات أتحب وما تحب يحب غيرك ومن البليات أتحب وما تحب يحب غيرك. Ọ̀pọ̀ nínú ẹni tẹ́yìn obìnrin pé akọ́kùn yìí lórí ìtọ́lọ̀ fẹ́ràn. Bóyá àbá àtìkù ni làwọn òpin ọ̀dà kọ.